sọ́jà tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ọlọ́pàá tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, navy tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, wọn ò lóǹkà. Dídé tí wọ́n dé ni wọ́n ti máwọn èèyàn, àwọn kan lọ́rán sí, àwọn tó fẹ́ dàbò láàmú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n mọ̀gbẹ́ni kan níkirè, òun kó àwọn èèyàn rẹpẹtẹ sínú ilé, ó lòun bọ́ wọn. Wọ́n ní kí ló dé, ó nítorí election ni. Ńgbà tí ó sọ̀rọ̀, ọlọ́mọ ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù lòun, àwọn kó wọn wá fún election. Lo and behold, oríṣiríṣi nǹkan ìní máa ń jẹ́ propaganda, because àkàndọ̀rà okòǹkò mi ò kì í sábà yára convince, mo ṣòro láti kéèyàn convince mi, because mo wo ẹni tí wọ́n interview dáadáa, ìṣọwọ́sọ̀rọ̀ sí ẹ̀ ó dàbí packaging. Kí ló dé tí wọn ò interview àwọn èèyàn tó jókòó rẹpẹtẹ? Majority àwọn tó jókòó ń bẹ̀ ló ju ohun gangan lọ lọ́jọ́ orí, sófò ògùn mú wọn ni. Kí ló dé tá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ tiwọn náà pé ẹ̀yin màmá ẹ̀yin bàbá ń bo wọn ti kó yín wá, kí wọ́n sọ fún pẹ̀ lọ ṣe. Màmá ní ẹ wá dìbò lọ́sùn, sẹ́yìn jọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun, because níjẹta kí n tó bẹ̀rẹ̀ sí rí àwọn ọlọ́pàá, mo ti rí mọ́tò ìpínlẹ̀ Ondo, ọmọ bọ́ọ̀sì ìpínlẹ̀ Ondo bíi mélòó kan tó ti kọjá wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Mo ti rí ọmọ bọ́ọ̀sì APC látòǹdó, n tó bẹ̀rẹ̀ sí ráwọn ọlọ́pàá. Mo kọ́kọ́ wò pé sáwọn machinery ni wọ́n ń kó lọ sọ́ṣun. Meanwhile, ó lè jẹ́ pọ́tọ̀ níbi táwọn ẹni ẹlẹ́ni ń lọ, ó lè jẹ́ pọ́tọ̀ níṣẹ́ táwọn ẹni ẹlẹ́ni fẹ́ lọ ṣe. So kí lélẹ́yìn ń gbìyànjú àti kọ́ wa, ó ní pé a kì í fi òbúrẹ́wà múyàn lájẹ̀ẹ́. Election tó wáyé kì í ṣe láàrin APC àti àkọọ̀dù nìkan, ṣùgbọ́n láàrin APC àti àkọọ̀dù náà nìkan lè sí ìdìbò wà, with due respect sáwọn tó kù tí ń díje. Unfortunately, ọ̀pọ̀lọpọ̀ ti step down ní alẹ́ ìdìbò àbí ìdìbò kọ̀túnla. Wọ́n sì ti kéde àtìlẹ́yìn tiwọn, fẹ́ tó wù wọ́n láti kéde àtìlẹ́yìn fún, tàbí fẹ́ tó persuade wọn. Torí election is about persuasion. Mr. Lágbájá, step down, káwọn èrò ẹ fún wa. Step down, jẹ́ káwọn èrò ẹ ó dìbò fún wa. Ntí election jẹ́ nìyẹn. Election ò sí fóníjàgídíjàgan, kò sí falágídí. Election wà fọlọ́gbọ́n orí, ẹni tó wà strategist bí Bọ́lá Ahmed Tinubu, olóṣèlú àkọ́kọ́ tí yóò jẹ ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tá a máa ní. Kọ́lọ́n bá wa dẹ́mi ẹ̀ sí gbogbo tó ní lọ́kàn ní dáadáa, kọ́lọ́n ó jí orí ṣe. Àwọn tí ń rokúro, kọ́lọ́n bá wa fìyà jẹ wọ́n. ẹni tó bá ní kó kú kí wọ́n máa nìṣó lọ́rùn dè é bí ó ṣe rínu láṣẹ Èdùmàrè. torí pé àsìkò ọmọ káàárọ̀ oòjíire la wà yìí, bàbá lò dáadáa àbá ń bẹ̀, bàbá lò dáadáa àbá ń bẹ̀. So as far as I'm concerned, INEC ti upload 94.8% result tá à ń retí nínú 3,763 polling unit. INEC ti upload 3,567 polling unit. So mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pé káàbọ̀. Òye yé mi pé gbogbo yín lè fi ọkàn bá ìṣẹ̀lẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun lọ. Kò sẹ́ni tí ó mọ̀ pé wọ́n dìbò lọ́ṣun lónìí. Adití gbọ́, afọ́jú gbọ́. Kennedy, ìdí ni pé
kò sí àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ mọ́tò láti wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun, kò sí àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ mọ́tò láti kó nípínlẹ̀ Ọ̀ṣun lọ síbi kankan. Ṣé ẹ gbàgbé ìpínlẹ̀ Ọ̀ṣun láwọn ìlú tó yíká o, ìpínlẹ̀ Ọ̀ṣun láwọn ìlú tó wọ̀ o, ìpínlẹ̀ Ọ̀ṣun wọ̀ ìpínlẹ̀ Kwara o, ìpínlẹ̀ Ọ̀ṣun wọ̀ ìpínlẹ̀ Oǹdó, ìpínlẹ̀ Ọ̀ṣun wọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Meanwhile, àwọn èèyàn kan ń bẹ tó já rìnrìn àjò tí wọ́n gbọ́dọ̀ la ìpínlẹ̀ Ọ̀ṣun kọjá kí wọ́n tó débi tí wọ́n ń lọ. So bẹ́ẹ̀ bá wá fẹ́ wọ mọ́tò tẹ́lẹ̀ fẹ́ wọ mọ́tò Ilé-Ifẹ̀ látẹ̀kọ́ tí wọ́n ní òsì mọ́tò ẹ̀yìn òsì ń lu ni ẹgbẹ́ kí àkílọ́sẹ̀lẹ̀ wọ́n ń dìbò gómìnà lọ́sùn lónìí. So kárí ayé ni aṣọ oníṣúgà àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì tí ọ̀pọ̀lọpọ̀ yẹn fi mọ̀ wípé wọ́n ń dìbò lọ́sùn, òun náà ni wàhálà lọ́tún wàhálà lósì. Ọ̀rọ̀ sẹ́nétọ̀ tó ní mọ́ bá ti ráwọn èèyàn kan bíbẹ́ ni sísá ni yíyán ni gbogbo eléyìí náà tún gbàgbóró kan lórí ìtàkùn ayélujára nínú daily news káàkiri. So gbogbo yẹn lọ́jà mọ̀ wípé wọ́n dìbò lọ́sùn. Gbogbo ọmọ káàárọ̀ oòjíire ẹ bá ń gbé òṣùbà káre láyé fún iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà. Kudos to army, kudos to soldier. Ẹ̀yin sọ́jà Nigeria army, God bless you, because Nigeria army wọ́n wá pẹ̀tù sí àwọn ló jẹ́ kí election yọ lọ nírọwọ́rọsẹ̀. I can state that categorically. Lórí ètò tí mo ṣe lánàá mo ní iléeṣẹ́ ọlọ́pàá ò sí fún ẹnìkankan. Ṣé ẹ gbàgbé observer lèmi Àkàndọ̀rọ̀ Awíkonko, mo wà so observant. Mo dẹ̀ máa ń wo báwo ni nǹkan ṣe ń lọ. Tó bá jẹ́ pé wọ́n wá láti wá ṣègbèfẹ́ nìkan ni bí mo ṣe máa sọ lánàá náà nìyẹn, kò sẹ́ni tí ó fọlọ́pàá mú mi, kò sẹ́ni tí ó mú mi nítorí ẹ̀. Màá jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé èrò tèmi ni mo sọ yẹn. So mo study wọn, mo rí pé ọlọ́pàá, gbogbo àwọn ọlọ́pàá yìí wọ́n wá nítorí èmi àti wọ́, because àwọn ọlọ́pàá ò bá wọn dá sí ìbò tí wọ́n ní láti maintain law and order. Wọ́n dẹ̀ dúró sáwọn polling unit káàkiri, wọ́n rí pé wàhálà kankan ò ṣẹlẹ̀ yàtọ̀ sí ìlú Mọdákẹ́kẹ́ tá à ń gbọ́ wípé wọ́n yin tear gas, wọ́n gbàpò tí ìbò. Tí n bá rí fídíò yẹn mo lè play ẹ̀. Now ṣé ẹ gbàgbé pé mi náà ò sí nílé? Mo lọ sílùú Ọ̀wọ̀ nípínlẹ̀ Oǹdó, òní náà mo dé, mo sì promise pé mo máa dìbò, mo sì dé láti wá dìbò. Ṣùgbọ́n látọ̀wẹ́ náà ni mo ti ń monitor election bọ̀. Tó bá ti gorí bridge Ọ̀wẹ́ náà tó kúrò nípínlẹ̀ Oǹdó tó fẹ́ rí kọjá sí ìpínlẹ̀ Ọ̀ṣun látòrí same bridge ló ti máa ráwọn sójà wọ́n ń dá every mọ́tò dúró. Tó bá jẹ́ trailer wọ́n ó gun ẹ̀yìn ẹ̀ wọ́n wo ti ń bẹ́ẹ̀ wọ́n kọ́ béèrè tó kó. So àkọ́kọ́ fèsì odò ọ̀pù ń bẹ̀ yẹn. So now bí mo ṣe wá wọ Ọ̀wẹ́ náà mo wá gbà sáwọn èèyàn ò dìbò ní gbogbo olùṣe wá dá páropáro báyìí mò ń wọ̀ tó mò ń wò sí. Kódà ńgbà tí màá déwájú mo rí ibi tí wọ́n ti dìbò tán ti ń dìbò. In fact wọ́n jáde en mass lọ́wọ́ ẹ̀nà Ìjẹ̀ṣà, wọ́n jáde en mass láti wá dìbò. Ńbẹ̀ mo ti rí àwọn sọ ibẹ̀ mo ti rí tí sọ́jà kó àwọn kan lẹ́gba. Kí ló dé tí sọ́jà fi ṣe bẹ́ẹ̀? Ó ní pé àwọn sọ́jà yẹn náà mò ń wò wọ́n lọ́wájú bọ́n ṣe páàkì mi náà páàkì wájú wọn mo bọ́lẹ̀. So àwọn èèyàn tira wọn, èrò ti pọ̀ jù lójú kan bí tán ti ń dìbò yẹn, wọ́n tò gan, wọ́n pọ̀ gan, àwọn èèyàn kan sì jókòó káàkiri. So tó bá tó táì mo lè fi fídíò hàn. So wọ́n tira wọn, àwọn sọ́jà yẹn wá ní kí wọ́n fààyè sílẹ̀ fúnra wọn kán fọwọ́ síra wọn lẹ́yìn. Àwọn tí wọ́n ń sluggish láti ṣe bẹ́ẹ̀ wọ́n kó wọn lẹ́gba. So wọ́n bá wọn arrange ibẹ̀ yẹn, wọ́n dẹ̀ tó ń ṣí, wọ́n dẹ̀ tó ń lọ. Èmi náà mo dẹ̀ record wọn bá tí máa record, mo dẹ̀ wo nǹkan tí mo fẹ́ wò, mo dẹ̀ èmi náà ṣí, èmi náà gbá tẹ̀lé wọn. So bẹ́ẹ̀ bá a ṣe tá a fi dé Ẹ̀rìn Ìjẹ̀ṣà àwọn ìlú tó ṣàwà lójú ọ̀nà ṣá aṣáàjọ mo ń mọ́nítọ̀ ẹ̀. So kí ni tí mo rí mbẹ̀ ni pé gbogbo ẹ̀ wà peaceful. Ẹ trust mi, tí ó bá wà peaceful èmi máa sọ pé kò wà peaceful. Àwọn ọlọ́pàá dẹ̀ wà orderly, wọ́n dẹ̀ maintain ẹ̀, àwọn sọ́jà wọ́n wà ń bẹ̀. So wọ́n dẹ̀ block gbogbo ọ̀nà títí tí mo fi délé ṣá. Ẹyọ kan tó sátẹ̀ ní wípé tíjọba bá ti ṣòfin
òfin ìjọba máa ń múlẹ̀. Mo fẹ́ lè sọ wípé láti Ẹ̀rìn Ìjẹ̀ṣà tí mo dé Iléṣà mọ́tò tí mo pàdé ò tó 20. Láti Iléṣà èmi nìkan mo fẹ́ wà lójú títì tí mò ń dá lọ. So ó túmọ̀ sí pé ìlú dá, àwọn èèyàn dẹ̀ lọ ṣe ẹ̀tọ́ wọn lọ dìbò. So God bless ìpínlẹ̀ Ọ̀ṣun. Now lórí God bless you sir. So lórí ti election tó lórí ti ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun, ṣé ẹ gbàgbé ètò tí mo ṣe lánàá, mo ní all eyes on Tinubu. Mo wá ní Démọ́lá Adeleke ń bá kádàrá jagun. Kí ló dé? Òkìkí ìpoṣù ariwo ìpọjọ́. Mo rí pé ogun tó dó ti Démọ́lá Adeleke ó pọ̀ jù. Ogun tó dó tí ó pọ̀ jù. Campaign ti kọjá lọ. Ṣùgbọ́n lo and behold, tẹ́ bá ní ká sọ̀rọ̀ nípa olóṣèlú, ẹ rí pé mi ì sọ̀rọ̀ nípa àwọn politician rárá. Before election, mi mọ̀ọ́mọ̀ ni o. Mi mọ̀ọ́mọ̀ ni Kennedy. Why will I rubbish somebody for another person? Let's give them level field. Kí kálukú display capacity ẹ̀. Bí decision mi ṣe lọ nínú election ilé nìyẹn, bó ṣe wù kádàrá mi nìyẹn. Because kò sí bí mo ṣe fẹ́ sọ̀rọ̀ nípa election yẹn tí mi ò ní tabá kan, tí mi ò ní tabá kejì. Kò dẹ̀ sí tí mo máa work on bí kìí ṣe àṣìṣe wọn. Let me allow Osun State to deliver, to pick their leader, their governor for the next 4 years. But when we talk of Demola Adeleke, has the man delivered? If you ask me, màá sọ fún ọ pé Demola Adeleke deliver. Mo fọlọ́ ń búra pé bóyá ó deliver to our expectation, ìyẹn ni mi ò lè sọ. Ṣùgbọ́n ṣó deliver, ṣó make impact? Demola Adeleke deliver, ó dẹ̀ make impact. Are you getting me? Kò dẹ̀ sí state, kò sí local government tí ọwọ́ rẹ̀ ò dé tí ò touch. Okay, bàbá wa lé èèyàn kan tó lè ṣe jùlọ, ẹ jẹ́ kó ní tọ̀hún ó kàn sọ nǹkan tó fẹ́ fún wa. Inú mi dùn pé Ọ̀ṣun ti gbọ́n. Ọ̀ṣun ti lé example kalẹ̀ báyìí. Ọ̀ṣun ti gbọ́n, kò sí jàgídíjàgan. Lóòótọ́ ni kálukú dúró náà dìbò náà dẹ̀ dúró ti ìbò wọn. So now pápápá ẹ já wo àwọn rìsọ́ọ̀tì. Okay, INEC ti deliver 95.2% result tá ń béèrè, 95.2% delivered. Okay, Ọbawàrà off Ìlódè, ìjọba àbílẹ̀ Ifẹ̀ East nìyẹn. Now akọ́ọ̀dù ń bẹ̀ o, wọ́n ní 178, APC wọ́n ní 148. Okay, Obokun Market Square, akọ́ọ̀dù ní 97. Ẹ máa bá ń kọ́lẹ̀ o. Akọ́ọ̀dù ní 97, APC ní 88. Ó di méjì àbí? So Àképẹ́, níbo la Àképẹ́ wà náà? Òṣogbo local government. Akọ́ọ̀dù ní 84, APC ní 98 níbẹ̀ o. Aṣúbíaró, Òṣogbo náà nìyẹn. Láṣúbíaró, Akọ́ọ̀dù ní 149.
APC ní 191 Lásùbíàró. Ayọ̀pẹ́ compound níbo lélẹ́yìn wà àárín nísìn Ede North. Accord ní 277 APC ní 52 ńgbà téèyàn ò ṣe èrè ní Ede North ńgbà téèyàn ò sínwín torí èèyàn máa wó torí èèyàn máa hó. Ó wá fún Accord lẹ̀ ló dìbò fún ẹgbẹ́ òṣèlú mi. Ok, Olóko area Ọ̀yànnu níjọba àbílẹ̀ Odò Ọ̀tìn. Accord ní 75 APC ní 99 níbẹ̀ òun. Ok, Ababu Street Òṣogbo. Accord ní 149 APC ní 133. Update la ní afúnra wa o. Ọ̀kànlá Street l'Óṣogbo. Accord ní 39 APC ní 103. Ìsàlẹ̀ Agbára àbí ìsàlẹ̀ Agbára ní Òṣogbo local government. Accord ní 174 171 APC ní 134. Ìyádúdú Òṣogbo náà ni. Accord ní 51 APC ní 87. Ìkújẹ́ńyọ̀ Accord ní 122 APC ní 90. Òṣogbo náà ni o, Òṣogbo local government ni o. $182 182 Accord 52 APC. Ìyẹn ní Ìyádúdú compound. Ok, Kújẹ́ńyọ̀ Ọ̀túnmídé square. $182 ok, ibẹ̀ yẹn ní 182. Accord APC 52. Nwíjọbí Òṣogbo local government náà ni. Accord 94 APC 76. Àwọn méjì ní kẹjẹ káka káwọn wulẹ̀ da ìdìstọ́ọ̀bù ara wa bàbá fẹ́ dára láàmú lámọ̀ pé kinní kan náà. Ede North Bara Ẹgẹmú ní Ede North. Accord 410 APC 101. Irú àwọn tó di 101 ní tó jẹ́ APC wọn tó bá jẹ́ mi gọ́fúnà ní ó yẹ ká lọ tulẹ̀ fún ọ́nbò mi ká kó wọn lọ ìjọba àbílẹ̀ mi. Eré mo ń ṣe o, ọmọ APC pọ̀ lẹ́dẹ̀ o, kálukú ló dẹ̀ ní ẹ̀tọ́ láti dìbò fẹ́ tó wù o. I was just joking o. Ok, ìjọba àbílẹ̀ Ọlọ́ndá ní Ayọ̀ọ́lá Street. Accord 131 APC 115. ṣé ń kọ́lẹ̀. èyàn ò lè ṣèrú eléyìí o. APC àbí Accord 116 APC 144. This is Kajola Street Òṣogbo. Láòyè Ede North Osun. Accord 256 APC 76. wọ́n try.
Okanla Street, Osogbo. Another one, 117, APC, 109. Olugun Street, Accord 48, APC 76. Sabo Road, Osogbo. Ẹ máa bá ń kọ́lẹ̀ o. Accord 87, APC 152. Ọlọ́run dá owó dé 2, owó dé ẹdẹnu. Oh no, owó dé ẹdẹ kọ́, Ọlọ́run dá lílé. Okay, Accord 139, APC 148. Àní láti sọ yìí àwọn tó fẹ́ dìbò eléyìn ọkàn wá rìsọ́ọ̀tì lọ́kàn wá. Sabo Àgbọ̀ngbẹ second, bí Àgbọ̀ngbẹ sì ni Àgbọ̀ngbẹ. Accord 215, APC 66. Bilikisu Lane, Ede North. Accord 162, APC 49. Jagun Compound, Ede South. Accord 282, APC 41. Kujanyo Street, Accord 112, APC 63. Matami Street, Osogbo. Accord 100, APC 145. Okemale Street, Osogbo Local Government. Accord 199, APC 111. Àwọn pátì tó kù kan má bínú o, ìbò yẹn ò sí lọ́wọ́ wọn ní o. Ojisun Compound, Ede North. Accord 104, APC 47. Surulere Street, Osogbo. Accord 149, APC 125. Ababu Street, Ababu Street, Osogbo Local Government. Accord 115, APC 127. Agbeyọlé Baba Kekere Ward, Osogbo. Accord 91, APC 119. Agboyele, Osogbo. Accord 211, APC 101. Atanka Street, Osogbo. Accord 114, APC 142. Ìdíògún Ọjà Ọba. Accord 150, APC 72. Ojúlárédè Street, Onísọ̀ Compound. Àbí Onísọ̀ dẹni, Onísọ̀ Compound. Accord 89, APC 68.
Okay, Ede North ni. Ojúlaré de open space. Open space lele the same àdúgbò ni o. Accord 131 APC 43 Ede North local government. Areruwe hotel. Ṣé mo gbà ẹ̀yin ọmọ bẹ̀? Òṣogbo local government ni. Accord 257 APC 98. Ìfẹ́lódùn lane Òṣogbo Accord 97 APC 128. Igbó fi dúdú Ìdíòro Accord 135 APC 120. Alie Johnson Òṣogbo local government Accord 100 APC 175. Òkè Pópó Street Òṣogbo local government Accord 99 APC 122. Òròkì Ìfẹ́lódùn Òṣogbo local government Accord 234 APC 187. (150A) Station Road Ede. Accord 273 APC 15. Mọ́kọ́ wò pé ṣe ń wò dáadáa ni. Ede North nìyẹn o. Sabo Road ìjọba àbílẹ̀ Ọlọ́run dá. Accord 116 APC 150. Pópó Street Oríta Bòde àbí máa rí dáadáa Ede North. Accord 313 APC 43. Ìkọ́làbà Street Òṣogbo local government Accord 114 APC 89. (116B) Ojúlaré Street Aláwo compound Ede North. Accord 121 APC 120. Wọ́n close ní bẹ́ẹ̀ yẹn o, just 1 vote ńlá Accord fi gbé APC o, very close. Akepe Street àbí Akepe Street dẹni. Accord 59 APC 118. Fagbemi Street Accord 249 APC 136. Jarogun compound Accord 222 APC 57. Ababu Street Ward 3 Accord 134 APC 155.
Asubiaro Street, Ward 8. Àbí 19 ni, Ward 19. Accord 132, APC 121. Kajola Street, Ward 19. Accord 256, APC 167. Okay, Unit 3, Ward 19. Timain Street, Accord 138, APC 173. Ikotedo Street, Accord 92, APC 120. Agana area, Initial, Accord 121, APC 175. Bishop Street, Ìjọba Ìbílẹ̀ Ọlọ́run dá, Accord 100, APC 114. Akédèkọ́, Òṣogbo Local Government, Accord 126, APC 76. Akédèkọ́ opposite, Accord 169, APC 97. Esa Olúgbẹ̀dẹ Àbólúgbẹ̀dẹ, Òṣogbo Local Government, Accord 175, APC 99. Ìbòkun Road, Wọ́ọ̀dù Ajagba l'Óṣogbo, Accord 183, APC 127. Kaka Street, Òṣogbo, Accord 62, APC 90. Ojúlarede Street, Accord 182, APC 64. Òkèpópó Street, àwọn bí tẹ́ bá ti gbọ́lẹ̀ méjì wọ́n ní wọ́ọ̀dù míì ní o, Òṣogbo Local Government ní o, Accord 157, APC 169. Olúgùn Street, Accord 83, APC 41. Arárọ̀mí area, Òkùkù, Accord 137, APC 111. Látọ̀nà Street, Ìjọba Ìbílẹ̀ Ọlọ́run dá, Accord 100, APC 123. Àképẹ́ 22, Ward 2, Accord 73, APC 108. Òṣogbo níbẹ̀ yẹn o. Esa Olúgbẹ̀dẹ, Òṣogbo, Accord 120, APC 109. Olúgùn Street, Ward 11. Òṣogbo Local Government, Accord 82, APC 70. Olúgùn Street, Ward 13, 11 ní mo kà lẹ́ẹ̀kan o.
Accord 34 APC 97 irọ́ o ṣé APC ló ní APC ní APC 97. Olúgùnà Street Accord 96 APC 81. Olorede Compound Accord 136 APC 149. Agowande Street ìjọba àbílẹ̀ ọlọ́ndànù Accord 105 APC 156. Ikúpelete area Inisha Accord 124 APC 153. Fagbesa Òṣogbónu kò láǹjiyàn nú Accord 99 APC 99 mi ò rírú ẹ̀ rí ooo wọ́n jọ sora wọn papọ̀ ń bẹ̀ ń 99 wọ́n jọ ní alright. Òkúnmẹ́bọ Street Òṣogbo Accord 154 APC 133. Olúgùnà Ward 4 Accord 99 APC 125. Òkòkí Ìfẹ́lódùn ìjọba àbílẹ̀ Òṣogbo Accord 158 APC 111. Akẹ́pẹ́ Street Ward 7 Accord 100 APC 103. Ìbòkún Road Ward 7 àbí nǹkan 56 Accord 69 APC. Laro Street Accord 107 APC 125. Akíndẹ̀kọ̀ Ward 14 àbí Unit 14 jàre Accord 152 APC 62. Agberi Compound opposite Mosque Accord 220 APC 82. Ẹdẹ North nìyẹn gbàtẹ́ tí ẹ̀ ti gbọ́ Agberi. Ok Òkúnmẹ́bọ Street 2 Accord 46 APC 91. Òkè ayé pé Òṣogbo local government Accord 178 APC 137. Asubiaro Ward 9 nu àbí Unit 9. Okay, Unit 30 Ward 9 tí wọ́n bá ṣí o. Accord 239 APC 120. Mi mọ̀ bí INEC ṣe tó fi jẹ́ pé A lásán wọ́n kọ síbi Accord àwọn mílò ẹ̀sẹ̀ correct ẹ̀ tán kọ́ tán A lásán wọ́n kọ́ bẹ́ẹ̀. Tabadẹ̀ tó fẹ́ gbé gbàbò mí nísìn a lè sọ wípé bóyá INEC mọ̀ ní láti convince àwọn èèyàn kò dẹ̀ rí bẹ́ẹ̀ but kí ló dé tí wọn ò kọ Accord tán Waye A nìkan. Gbogbo èèyàn kọ́ ni initiative ẹ lè gbé ó yẹ kí INEC ó lè ṣàlàyé fún wa. Okay, Accord 239 APC 120. That is Ataoja C. Ataoja C
ìyẹn la Asubiaro nìyẹn o. Ibokun road ẹ̀kẹrin ward. Accord 132 APC 46. Olugun street Òṣogbo. Accord 79 APC 91. Tìmẹ́yìn street Òṣogbo. Accord 185 APC 273. Ibokun road Accord 26 APC 78. Àpáṣọ junction Ẹdẹ. Ọmọ Ẹdẹ tó wà ní ọ̀rẹ́ sí ilé. Accord 201 APC 102. Kajola street Jagun A. Accord 125 APC 121. Agana street Accord 162 APC 99. Ojularede street open space Accord 182 APC 30. Ibokun road Jagun A. Okay, Jagun C ní tẹ̀kan 169 Accord APC 64. Ibokun road Jagun A. Accord 153 APC 146. Ward 3 ward wọn lọ àbí unit wọn lọ yàtọ̀ jàre. Asalu main compound Ede North. Asalu main compound Accord 175 APC 66. Ojularede street Accord 179 APC 42. Ikolaba street Òṣogbo Accord 173 APC 161. Ìrẹ́pọ̀dùn Òṣogbo Accord 118 APC 146. Kajola street 4. Accord 183 APC 163. Olugun 40. Accord 156 APC 141. Olugun street ward okay 10 40. Ó sá yàtọ̀ síra wọn. Accord 55 APC 78. Areja àbí Areja square Accord 301 APC 69. Ede North nìyẹn o. Ọ̀tẹ̀pẹ̀ compound Abangudu àbí Ọ̀tẹ̀pẹ̀ ni ó jẹ́ 314 Accord 86 APC. Ibokun road
Unit 5, Ward 5, Unit 43. Ìbòkun Road, APC àbí Accord 106, APC 65. Olúṣẹ́gun Street, Òṣogbo, Ward ẹ̀kẹta Ward. Accord 102, APC 188. Okay, Junction Òkè Gádà Ẹdẹ, Junction Òkè Gádà Ẹdẹ. Accord 154, APC 54. Abangudu Street, Jagun area. Accord 270, APC 49. Olúgun Street, ìjọba ìbílẹ̀ Ọlọ́ndá. Accord 116, APC 109. Asubiaro, Àtaọ́jà C, Àtaọ́jà A larílẹ̀ kan. Accord 96, APC 143. Fagbemi Street, Accord 121, APC 158. Ìdíọ̀mọ̀ Òṣogbo Ọ̀tún Jagun A, Accord 152, APC 87. Ìdíọ̀mọ̀ Street 1, Ọ̀tún Jagun A, Accord 123, APC 112. Ìfẹ́lódùn Street, Òṣogbo, Àtaọ́jà B, Accord 156, APC 106. Ìfẹ́lódùn Street 2, Àtaọ́jà B, Accord 54, APC 106. Kújẹ́nyọ̀, Accord 88, APC 76. Òṣogbo náà ni o. Laro Street àbí Laro Street, Accord 165, APC 190. Lucy Adeoti Street, Lucy Adeoti Street, Accord 199, APC 129. Ìbòkun Road 1, Accord 120, APC 126. Sabo Road, Ọ̀tún Jagun A, Accord 68, APC 98. Sagba area, opposite Sagba Mosque, bí Sàgbàsì ni, bí Sàgbàsì ni. Accord 167, APC 38. Ìta Olókan, Accord 114, APC 116. Wọ́n lè mọ́ra wọn pẹ́kípẹ́kí ń bẹ náà. Àkòdá Combs Agate Road, Accord 152, APC 41. Alakas Compound, Alaka Akpara, Accord 307, APC 100. Owolabi Street, Accord 75, APC 142. Laro Street, Àtaọ́jà A,
Accord 68, APC 125.